nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Láìpẹ́ yìí àwọn bàbá wa níjẹ̀bú wọ́n lọ ṣèpàdé ìṣọ̀kan àwọn àfáà àti àwọn lèmọ́mù. Ìṣọ̀kan yẹn advice mẹ́ta pé náà mo fẹ́ fún wọn àtakò bẹ́ẹ̀ jẹ́ ìpè àṣì bẹ́ẹ̀ tí wọ́n pe olúwo sí olúwo kàráyé wọ́n sì pè mọ́mù wò sí mọ́mù wò lọ. Tọ́lá ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìṣọ̀kan nílẹ̀ káàró òjèrè tó bá ní bóòní tìwò kì í ṣe ìṣọ̀kan ní í ṣe ẹgbẹ́ rẹ̀ ní í ṣe. Tó bá ní bóòní tolúwo bóòní tàwa mùsùlùmí wò ẹgbẹ́ rẹ̀ ní í ṣe kí ni o ní í ṣe. Advice mẹ́ta mo wá fẹ́ fún àwọn bàbá wa. Ẹ̀yin bàbá wa ṣe rí advice aláwọ̀kọ́ òun náà ni ẹ padà sí bí bàbá tó dá ìṣọ̀kan ilẹ̀ àtàwọn tó kún bàbá yìí lọ́wọ́ wọ́n ṣe fẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ béèrè báwo wọ́n ṣe fẹ́. Wọ́n ò sọ ìṣọ̀kan rọ́bìtò àwọn àfáà wọ́n ò sọ di antisúnà. Gbogbo àwọn tá a já lùsúnà àjọ bẹ́ẹ̀ ṣe pọ̀ láwọn náà jọ pọ̀ ẹ níláárí àwọn náà níláárí. Tá lùsúnà bá yọ wọ́n bí ṣọ̀kan yín àbùkù tí ó ti bá bẹ́ẹ̀ náà ní tá lùsúnà náà bá ṣọ̀kan tí ọba sẹ́yìn náà ń bẹ àbùkù bóun náà. Àwọn méjèèjì lájọ ṣe pọ̀ ní wọ́n sọ pé mùsùlùmí ilẹ̀ Yorùbá sí kíní o ó ṣe ṣọ̀kan. Mádámà tẹ́ ẹ bá ti sọ ìjókòó yìí di ìjókòó súfì nìkan ìṣe ṣọ̀kan ẹ sì lè àchífù wọn kan torí ó kálukọ́ ọmọ ìdíra wọn lọ́ni. Bẹ́ẹ̀ náà tọ́wọ́ ipá náà la bá ṣe irú ìjókòó láwọn alùsùnà làwa yọ yín lẹ̀. Ẹ má gbàgbé yìí pé àwa tọ́jọ́ pé Ọlọ́run wá papọ̀ Kùránì wá papọ̀ àwọn súfì àdíìsì wọ́n mọ̀ pé àdíìsì àjọgbà àdíìsì ni àjọ ń kọjú kíbla kan abẹ́ ẹ̀kọ́ ni ọba máa ń lo àdíìsì àwọn kò sí súfì ẹ̀ka tó tàkà àdíìsì àbí súfì tí wọ́n jáde kúrò Islam báàlù súnà tako àdíìsì yóò jáde kúrò Islam bí súfì tako àdíìsì ànẹ́bẹ̀ sára yóò jáde kúrò Islam ẹ bá ti sọ pé kò sádíìsì òun náà ṣe mùsùlùmí. Gbogbo àwọn tá a bá pàdé ní súfì yìí bàbá wa ní bàbá wa Rábíù ní Èkó bàbá ṣèkádẹ́mọ̀ gan súfì ni kò sẹ́nà kan náà súfì tí wọ́n takà díìsì o súfì tẹ́ bá ti rí bá sọ pé kò sí jádìísì wọn fẹ́ rádìísì kìí ṣe mùsùlùmí ni o kìí ṣe mùsùlùmí ni o gbogbo wa kankan náà jọ ni á ìmọ̀ràn aláwọ̀kọ́ fún bàbá wa nù. Ẹ máa ń rò bí bọ́yá ìmọ̀ takora wa kálùsúnà máa takò súfì kí súfì máa takò álùsúnà ó lè ṣe máa ń gbogbo ẹni tí bá ń ṣerú ẹ̀ náà ní kí a súnà àbí kí a súfì fún ìṣọ̀kan ẹ̀já gbọ́ra wa eléyìí àyẹ̀wò ní táàsìbì ìṣọ̀kan sí ó pọ̀ kò sẹ́ni tó ní kọ́ ọmọ ka ntọ́ ọba rí lẹ́rìí ọkà tíra òṣèré òdòdó sọ bẹ̀dẹ̀ yóò ní ìdí káfi dájà lẹ̀ káfi fún ara wa káfi sọ pé ó gbá tèmi ń bọ́ ṣe ìdí ọba ti yẹ ká bára wa ṣe já bára wa ṣe lẹ́yìn bá rí súnà kan tó ọba ṣe èmi ó ṣe ìwọ ò ṣe ọ̀wá sọ di pé ó ti dọ̀tá mi abẹ́ ẹ̀kọ́ ni gbogbo ẹni tí ọba ṣe súnà tó túwọ̀ lọ́ọ́ lẹ́rìí fún kèé sọ̀tá rẹ̀ ọ̀tá súnà ni wọ́n kọ́ ló sì ní súnà ọlọ́ àtànẹ́bìrẹ̀ ló sì kíni lónìí. Ẹ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ because àwọn tá a wí ibi tó lágbára jù ní ẹ̀sìn àtakùrà lé lórí àlọ́lọ́ ń pé méjì abẹ́ẹ̀kọ́ ni àtakà ànábì wa kan náà ni kíbùlà kan náà ni ìrun kan náà là ń kí kíbùlà kan náà là ń dojú kọ mùsùlùmí kan náà là pẹ́ra wa kí a lóde tá a lè ṣe sùúrù fúnra wa níbi àwọn màsáìlú oríṣiríṣi tá a ti ń takùrà wa tó ìmọ̀ràn aláwọ̀kọ́ fún àwọn bàbá ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ mẹ́jọ kòun àbáyín sọ̀tà bàbá wa ní gbogbo yín jẹ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má jẹ́ kí ìjókòó wọn jáde wò fún mùsùlùmí ilẹ̀ Yorùbá
ọ̀nà tó lè gbà jáde wò ní wípé tẹ́ ẹ bá ti pè ní ṣọ̀kan èèyàn máa gbójú kúrò níbi tí bá jọ ń dunni pásánálì kí ààyè lè gba ìṣọ̀kan ni o. àfáà kan bú àfáà kan ẹ má gbé èèyàn lọ sí rọ́bìtọ̀ o wọ́n jọ ẹ máa yanjú jẹ́jọ́ fi ń búra wọn lọ́dọ̀ ara wọn ẹ̀gbọ́n mi tá a bá ti dé rọ́bìtọ̀ ìjókòó gbogbo wa tẹ́ ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ àwọn mi ò jáde kúrò lára ìbọn ṣe ti ń jáde àti bí wọ́n ṣe wà àmọ́ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tí ọjọ́ yìí ẹ má yọ èèyàn lẹ̀ tọ́lá ẹni tẹ́ ẹ yọ lẹ̀ tó bá yà wọn náà àpèrà àwọn papọ̀ wọ́n wà fọ́ọ̀mù ìtọ́jẹ pé èèyàn wà ní èèwò gan ni á tẹ̀lé mọ́ àjẹ́ pé ìjọ táwọn bàbá ń dálẹ̀ gbogbo èèyàn lọ́mọ yìí pé kò sí ìjókòó ìṣọ̀kan mùsùlùmí tó tó rọ́bìtọ̀ but lónìí àwọn èèyàn ti ń dá mi ilẹ̀ ẹni tí ò dá mi ilẹ̀ eré àdìtọ́ wà tí rọ́bìtọ̀ bá débẹ̀ kọ́ láṣẹ mẹ́ lápèjúwe àwọn kan bẹ inú àwọn ọba tẹ́jọba mùsùlùmí tẹ́ gbọ́dọ̀ kó mọ́ra bí olúwo ẹni ọba tako olúwo gbogbo tó ń pè ní mọ́sálásí níwò irú máa mú tọwọ́ mi ti yín kàwá àádà rọ́bìtọ̀ tí a lè dá sí wọn sí tí a ìlú ọ̀rọ̀ ni ẹ sì máa wò ó bí Ìlọrin ṣe lọ́mọ kí ó tọ́pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà nìwò náà lọ́mọ kí ó tọ́ pé òun náà pọ̀ káàkiri Yorùbá tó ń ṣe lọ dìmọ̀ mú bẹ́ẹ̀ náà nìjọ gbogbo àwọn yóò yọ padà lẹ́yìn yóò ní àwọn ọmọ yìí rí nígbà tẹ́ ń tako ibi àwọn náà ti wá ẹ má takọ ọba ẹ má takà fa ńlá ẹ má tako ẹnì kankan pẹ̀lú pé kẹ́ sọ pé ẹ ní ìdí wọn ní kíni o ìjókòó tí wọ́n bá dáwọn ọ̀wá ẹran èèyàn ṣeun kẹ́ ẹ parí tí bá ń bẹ́ ń bẹ́ tẹ́ ẹ bá fẹ́ represent wa àmọ́ tẹ́ ẹ bá fẹ́ represent gbogbo wa tí ó kàn jẹ́ pé ìjọ àwọn èèyàn kan ní rọ́bìtọ̀ àjẹ́ pé rọ́bìtọ̀ míì náà wà wàhálà bẹ́ẹ̀ sí wà ní ìsìn rọ́bìtọ̀ ń bẹ lábẹ́ ẹ̀ ó ní iye mọ́sáàsì ń bẹ lábẹ́ ẹ̀ ó ní iye jímọ̀ tí ń bẹ lábẹ́ ẹ̀ wọ́n sì ní ìjókòó tí àwọn máàmù èmi náà kàn máa jẹ́ rọ́bìtọ̀ olórí àwọn rọ́bìtọ̀ kan ẹni náà máa jẹ́ olórí rọ́bìtọ̀ tẹ̀yìn náà rọ́bìtọ̀ wà pọ̀ rọ́bìtọ̀ ọ̀tún rọ̀wábìtì àrí rọ̀wábìtì ẹ má fọ pẹ̀lú pé kẹ́ yọ àwọn kan lábẹ́ kẹ́ fojú kéré wọn tẹ́ bá ti lè sọ wípé ẹ fẹ́ sọ wípé ilẹ̀ represent wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Supreme Council for Islamic Affairs Jama'atu Nasrul Islam ní north bó ṣe represent Haúsá tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ẹ gbójú kúrò níbi differences ẹ sì wo ẹ gbójú kúrò níbi controversies ẹnìkan bú ẹnìkan fáà kan bú ẹnìkan kò yẹ kó dé ibẹ̀ tó kálukú bá ti fẹ́ wọ ìjókòó rọ́bìtọ̀ kó gbàgbé ẹ̀ ìmọ̀ràn tó parí ẹ̀ ẹ̀yin bàbá ẹni tí ọ̀wà dáhùn ẹ lọ pé ẹni ó bínú lọ ẹ parí ìjà pẹ̀lú ẹ̀ ẹni tí ọmọ pẹ́ wà ẹ introduce ara yín ṣe kẹ́ ẹ lọ rí gbọ́ dáadáa Muslim community tó wà ọ̀pọ̀ lọ rẹ̀rẹ̀ tí wọn ò sí lábẹ́ ara wọn tìlú kò sí lábẹ́ ẹnìkan Muslim community kọ̀ọ̀kan lọ fún agbára yín Islamic society ti ń bẹ ọ̀pọ̀ débi pé gbogbo wọn lọ fún agbára tó yẹ kẹ́ ẹ ní ilé ẹ̀kọ́ tí ń bẹ tí ọmọ yìí rí wọ́n pọ̀ débi pé àwọn àmọ́ọ̀mù tó ń bẹ ó ju èyí tẹ́ ń jókòó lọ nígbà ẹgbẹ̀rún mọ́ wí ó tí wọ́n mọ̀ pẹ́ ń ṣe kankan ẹ lọ introduce ara yín tẹ́ bá fẹ́ represent wa sáà tí ọmọ yìí àtàwọn tó mọ̀ ìdán láwọn wà láìjẹ́ bẹ́ẹ̀ àbòsí ní kẹ́ ẹ sọ pé ilẹ̀ ń represent ilẹ̀ Yorùbá tàbí kẹ́ ẹ máa fi kó bá wa wọ́n rò bẹ́ẹ̀ represent wa ṣùgbọ́n níjọ́ tí wọ́n bá expect nǹkan tí ó tọ́ka sí pé ilẹ̀ expect wa ìjọ tí wọ́n bá retí nǹkan lọ́dọ̀ yìí tẹ́ ẹ̀ bá lè ṣe ìjọ ìlẹ́tẹ́ o àwọn olóṣèlú wọ́n retí pé gbogbo òbò mùsùlùmí ilẹ̀ káàró òjìrè ẹ̀yin lẹ́ẹ̀kọ́ fáwọn tí Tinubu ó fi wọlé ibi stéètì tí Tinubu ti wá ẹ̀yin ìmáàmù bẹ̀ ìbò Tinubu gbà òbí ọmọ Ìgbò lọ wọlé ń bẹ̀ stéètì tí Tinubu ń gbèrò ẹ̀yin ìmáàmù Ọ̀ṣun tẹ́ represent Islam ìbò mùsùlùmí Ọ̀ṣun dà tí Tinubu ò fi wọlé ní kíni lọ́sùn àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀yin ìmáàmù ilẹ̀ Yorùbá sẹ́nu ìbò tí Tinubu sì rí ilẹ̀ Yorùbá níbo mùsùlùmí sẹ́nu yín ká mọ́sáàsì yìí mélòó ni mùsùlùmí tí yà ń jẹ tẹ́ lọ rèé bá ọ̀rọ̀ jáàbù wọ́n lè dá sí àmọ́ tẹ́ fi dá sí lọ́sùn yìí ọlọ́mọ ní kí bàbá Salaudeen ẹ̀bẹ́
àwọn tá a mọ̀ kó dúró nù pé ṣe lédè fún àmì láti gba ìjáàbù bí àwọn ọmọ yín kéékèèké lálẹ́ ìdí ẹ̀ gbogbo náà kọ́mí ní kẹ́ lọ bá mss ẹ lọ bá wọn ẹ pè wọn mọ́tò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ rẹpísẹ́ǹtì wa ẹ lọ bá tàdọ́mù ẹ lọ bá tààwùn gbogbo wa pátá ni ẹ pè bẹ́ẹ̀ àwọn tààwùn bẹ́ẹ̀ bá yọwọ́ wálẹ̀ nísìn àbùkù ó sì bá yín níbi tẹ́ fi yọwọ́ wáhùn àwọn òní tẹ́lẹ̀ yá ẹ lọ́kàn pé àwọn rọ́bìtọ̀ ní rọ̀wábìtọ̀ wà pọ̀ ìyẹn ò dẹ̀ pé wa ẹ̀yin bàbá wa ẹ̀já sọ̀kan wọn ìṣọ̀kan yìí tẹ́ ẹ bá sọ̀kan wọn tẹ́ bá sọ fún ìjọba pé èyí tí ń wí wótòwótòwò ẹgbẹ́ wà láwọn ògbé ìṣe ń wí ní ilẹ̀ Yorùbá ìwọ òbí yá ìyàláyà àwọn bàbá wọn òbí dá wọn lọ wí ní Haúsá káwọn àfáà tó sọ̀rọ̀ làwọn ọmọ kéwò tí kíni ló ti palẹ̀ wọn mọ́ ṣùgbọ́n iye pẹrẹpọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ sí ẹ wá ń sọ bí ẹni pé ẹ wà torí tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ àti fi ba gbogbo nǹkan jẹ́ ẹ wo respect àwọn tẹ́ respect níbi ìṣọ̀kan wa tá a fẹ́ ṣọ̀kan ẹni tó mọ MARKAZ Agége àníyàn rẹ̀ tó dáa ní MARKAZ fi ń jẹ́ MARKAZ ẹ respect MARKAZ ẹ má bu wọn o tẹ́nìkan bá ń kọ́ọ̀sì ìbú fún MARKAZ tá a bá ń bu bọ́dí Islam lè ń bú ẹni tó mọ Islahudeen àfáàmì sèkà Bákí Muhammad ẹ má bu o anybody ẹ má bu ẹ bá bu ọ̀fẹ́sọ̀ kan lẹ̀ Yorùbá àwọn tó mọ àwọn adábí àwọn sùmùrà àwọn bàbá Murtada Abdulsalam ní Ìbàdàn gbogbo àwọn nàkọ́míù tẹ́ rí o gbogbo àwọn mss àná tẹ́ dórí tòní ìjọ tàdọ́múnù ìjọ TMC ìjọ tààwónù tẹ́ mọ́násfàtì gbogbo wọn àwọn tá a pín mùsùlùmí mọ́wọ́ nù àwọn tá a pín mùsùlùmí mọ́wọ́ nù ẹni tó bá fẹ́ rẹpísẹ́ǹtì wa tí gbogbo wa ọ̀ bàbá péjọ ń bẹ̀ má sọ pé òun rẹpísẹ́ǹtì wa àbòsí ọ̀rọ̀ ni ẹ̀ṣẹ̀ ni yóò sì pé oúnjẹ kan ìjọ tó bá lọ bá ìta láàlọ́ aṣáájọ́ ṣe pàdé ni ìjọ náà làwọn tó lọ sọ fún pé wọ́n lọ rẹpísẹ́ǹtì wọn ni ah ṣé lóòótọ́ yẹn kọ́ lọ rẹpísẹ́ǹtì tó wà náà rọ̀ bíkà